السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين adúpẹ́ fún Ọlọ́run atọrọ kẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá Ọlọ́run ní jẹ́ kó fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá Ọlọ́run ní jẹ́ kó di ẹ rí gbogbo ẹ̀yin bàbá ẹ pè àwọn ọmọ yín kalẹ̀ ẹ jẹ́ kí wọ́n wá kẹ́kọ̀ọ́ ẹ̀yin ìyá náà ẹ pè àwọn sisters àwọn aunt ẹ pè everybody kalẹ̀ ẹ jẹ́ kí gbogbo ẹnì kọ̀ọ̀kan kí wọ́n wá kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí a wá kọ́ ẹ̀kọ́ wo ẹ̀kọ́ bí ọmọ obìnrin kan bí ó ti gba oore ńláńlá oore tí ò ní weight tá a lè sọ bí ó ti tó bó ti gbà lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wá gbà fẹ́yìn ìyá wa tó gbà fẹ́yìn sisters wa tó gbà fún ẹ̀yin ìyàwó wa oore náà mọ̀ pọ̀ púpọ̀ ṣùgbọ́n ẹ máa bá mi ká lọ kí a wá gbọ́ bí ó ti gbà náà an Ibn Abbas radiyallahu ta'ala anhu látọ̀dọ̀ Ibn Abbas kọ́lọ́n kó bá wa yọ́nú sí ó ní baynama nahnu julusun 'inda rasulillahi sallallahu alaihi wasallam ó ní láàrin ìgbà táwọn ń bẹ lẹ́yìn tó jókòó lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ja'at imra'atun ó ní lọ́mọbìnrin kan bá dé ọmọbìnrin yìí bó ti wá dé faqalat ọmọbìnrin wá sọ pé ya Rasulallah ó ní wo òjíṣẹ́ Ọlọ́run ana wafidatun nisa'i ilayk ó ní ìwà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó lè mi tó ń wò yìí èmi obìnrin tó ń wò yìí ó ní mo jẹ́ ikọ̀ àwọn obìnrin wá sọ́dọ̀ rẹ̀ mo jẹ́ bí aṣojú àwọn obìnrin tí mo wá bọ̀ mo jẹ́ ẹni tí ó wá láti wá aṣojú àwọn obìnrin tó sì gbóyà láti wá béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní bẹ́ẹ̀ ni mo ṣe jẹ́ ó ní ma min imra'atin tasma'u maqalati ila yawmil qiyamati illa sarraha dhalik ó ní wà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kò sí ọmọ obìnrin kan tasma'u maqalati tí ó wá gbọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ yìí títí tí ó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ qiyama àyàfi kó jẹ́ wípé ní ọ̀rọ̀ náà ó máa jẹ́ dùnú fún yóò máa jẹ́ tí ó máa dùnnú ẹ̀yin ya wa ṣẹ̀sì wà pẹ̀lú mi ṣe ń gbọ́ tẹ́tí dáadáa ẹ jẹ́ ká gbọ́ ká máa bá lọ bẹ́ẹ̀ ó wá ní ìwà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní Allahu rabbur rijali wan nisaa ó ní àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ìdákun mo fẹ́ kó dá mi lóhùn dáadáa ṣé kò ń ṣe bí wípé ní pàṣíà àbí ìmọ̀ gbé ẹnìkan ó fẹ́ ṣẹlẹ̀ ìdí tó jẹ́ kó obìnrin wá béèrè ní o pé ṣèṣe pé pàṣíà ń ṣẹlẹ̀ àbí ìmọ̀ jẹ́ ègbè fún àwọn ọkùnrin kó máa sí ègbè fún àwọn obìnrin ó fẹ́ ṣẹlẹ̀ in ló fi wá béèrè ó wá ní wà Ànábì Muhammad sallallahu alaihi wasallam Allahu rabbur rijali wan nisa ó ní ìwà Ànábì Ọlọ́run ọba tó dá wa sáyé tó ń polongo rẹ̀ fún wa tó lóun ló dá wa olúwa àwọn ọkùnrin ni bẹ́ẹ̀ náà olúwa àwọn obìnrin ni kìí ṣe pé sọ fún wa pé àwọn ọkùnrin nìkan ló ní kò láwọn obìnrin àbí bẹ́ẹ̀ náà kọ́ ni ìwà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá rí bẹ́ẹ̀ ó lẹ́lẹ́kejì wá ní wípé ní wa Ádámù abur rijali wan nisa ó ní Ànábì wa Adam alayhi salatu wassalam tá a pè ní bàbá gbogbo tí ń jẹ́dá tá a lóun lọ́lọ́run ọba kọ́kọ́ dá abur rijali bí tí ń jẹ́ bàbá àwọn ọkùnrin wa abun nisa bẹ́ẹ̀ náà ní ń jẹ́ bàbá àwọn obìnrin ẹ sọ fún wa wípé ní àwọn ọkùnrin nìkan ló bí kò bí àwọn obìnrin ṣe ń gbọ́ mi ó wá tún ní wa Hawwa'u ummur rijali wan nisa ó ní bẹ́ẹ̀ náà ní ìyá ńlá wa Hawwa tá a sọ wípé ní òun lóbìnrin àkọ́kọ́ tó fi Ànábì Adam ó ní ṣe bí ìyá bí sì ń jẹ́ ìyá àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ní ń jẹ́ ìyá àwọn obìnrin ẹ̀ sọ pé ìyá ọkùnrin nìkan ni o ẹni bí sì ń jẹ́ ìyá ọkùnrin náà ní ń jẹ́ ìyá àwọn obìnrin ó ní wa anta ya Rasulallah bu'ithta ila rijali wan nisa ó ní wọ́n tó wá tún wá jẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ńgbà tó sọ wípé ní wọ́n gbé ọ dìde tí wọ́n gbé ọ dìde ó sọ wípé láwọn ọkùnrin nìkan wọ́n gbé ọ dìde sí o
ó ní bí wọ́n ti gbé ọ dìde sáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ni wọ́n gbé ọ dìde sáwọn obìnrin. Ànábì ọkùnrin ló ṣe o, ànábì obìnrin náà ló sì ṣe. Ó ní tó bá wá rí bẹ́ẹ̀, kataballahu al-jihada ala ar-rijal. Ó ní Ọlọ́run ọba tó wá dá wa sáyé, ó ṣe ká jagun sójú ọ̀nà tọlọ́hun, jihad. Ó ṣe lọ́ranyàn lórí ẹ̀yin tẹ́ jẹ́ ọkùnrin. Ó ṣe lọ́ranyàn lórí gbogbo tí ń jẹ́ ọkùnrin nìkan. Ó ní bọ́lọ̀ ṣe wá ṣe lọ́ranyàn lórí àwọn tí ń jẹ́ ọkùnrin. Fa inistushhidu kanu ahya'an 'inda rabbihim yurzaqun. Ó ní fa inistushhidu. Ó láwọn ọkùnrin tá ń sọ yìí tí wọ́n bá wá lọ sójú ogun, tó ráwọn ni Ọlọ́run bá ṣe lọ́ranyàn lélẹ́rí. Tí wọ́n bá wá lọ jagun lójú ogun, tí wọ́n bá kú sójú ogun, tí wọ́n kúkú ṣahidi, kanu ahya'an 'inda rabbihim yurzaqun. Wọ́n máa bẹ ní alààyè lọ́dọ̀ Olúwa wọn tí wọ́n máa ṣe àzìkí fún wọn. Yàní wọ́n tún dọ́dọ̀ Ọlọ́run ọba, wọ́n tún dá láàyè tí wọ́n tún máa rí àzìkí, tí wọ́n tún máa rí ìpèsè lọ́dọ̀ Ọlọ́run, wọ́n máa rí ìjẹ̀mú lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n kúkú re, wọ́n kúkú olóríire. Ó ní wa imatu waqa'a ajruhum 'ala Allah. Ó ní tó bá tún wá ṣe wípé ní wọ́n tún wá kú náà, tí wọ́n kú tó ń ti pé wọ́n ti jẹ́ ní tí máa jagun sójú ọ̀nà tọlọ́hun, waqa'a ajruhum 'ala Allah. Ẹ̀san wọn tún wá rè, ó tún ti wà lọ́rùn Ọlọ́run pé k'Ọlọ́run bó san ẹ̀san wọn fún wọn, pé ẹ̀san wípé ní àwọn eléyìí tún ti jagun sójú ọ̀nà Ọlọ́run rí. Ọlọ́run bó tún sẹ̀san rẹ̀ fún wọn tán bá kú nọ́mà. Wá ní wa irraja'u ajarahumullah. Ó ní tí wọ́n bá wá lójú ogun ọ̀hún, tí wọn ò kú sójú ogun, Ọlọ́run kádàrá pé bí wọ́n ti lọ, wọ́n tún wá padà dé láyọ̀. Wọn ò kú sójú ogun, wọn ò bógun lọ. Ajarahumullahu. Ọlọ́run bó tún wá san wọ́n lẹ́san. Ọlọ́run tún wá fún wọn lẹ́san pé ẹ̀yin lọ jagun sójú ọ̀nà Ọlọ́run, ẹ tún gba ẹ̀san eléyìí. Ó ní ìwà Ànábì Sunday o, torí gbogbo tí ó ti sọ síwájú, ó ní wípé ní ṣe wípé ní Ọlọ́run favor àwọn ọkùnrin ju àwọn obìnrin lọ. Obìnrin wá ń tẹ̀síwájú. Ó ní wa nahnu nisaa naqumu 'ala al-marda wa nudawil jarha. Ó wá ní ìwà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àwọn obìnrin òótọ́ ogun ò jẹ́ ọ̀ranyàn lé àwa lórí. Ó ní ṣùgbọ́n naqumu 'ala al-marda, gbogbo àwọn tí bá ń ṣàìsàn, àwa là á máa dàyàkọ wọn, àwa là ń mójútó wọn. A mójútó wọn, a máa ṣe gbogbo bí wọ́n ti gbádùn, a máa ṣe gbogbo ìgbìyànjú ẹ̀. Wa nudawil jarha. Gbogbo àwọn tí ọgbẹ́ bá tún wá dé bá náà lójú ogun, tí wọ́n rí ọgbẹ́, tí wọ́n ti hùndì wọn. Ó ní àwa náà là tún máa mójútó wọn. A máa mójútó wọn, a máa lo oògùn fún wọn, a máa tọ́jú ọgbẹ́ wọn. Ó ní ìwà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wa ma lana fil akhirah. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, kí wá gangan ní bẹ fáwa tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama. Kí ni ó jẹ́ ẹ̀san tàwa tí ó lè tó irú èyí tí Ọlọ́run ti ṣe fáwọn ọkùnrin? Ṣé kìí ṣe wípé ní Ọlọ́run bá ti favor àwọn ọkùnrin ju àwa lọ? Gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin sisters wa, mo rò pé gbogbo yín náà lẹ jókòó tí ẹ̀ ń bá mi kà lọ. Ẹ wá wo orí ńláńlá tí ọmọbìnrin yìí tó bá wà gbà lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tó ṣe wá látàrí ìbéèrè tó lọ béèrè lọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì Muhammad sallallahu alaihi wasallam, Ànábì wa sọ pé, ó ní ya wafidatan nisa. Ó ní wọ́n tó pera rẹ̀ ní ikọ̀ àwọn obìnrin, tó lọ wá sojú àwọn obìnrin, tó wá béèrè on behalf àwọn obìnrin. Ó ní abeligi man laqiti minan nisa. Ó ní lọ lè fún nírò gbogbo ẹni láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, gbogbo ẹni tó bá pàdé nínú àwọn obìnrin, gbogbo àwọn obìnrin tó Ọlọ́run wá ń sojú fún, gbogbo ẹni tó bá wá pàdé nínú wọn, lọ máa mú dé tìgọ̀ rẹ̀, lọ máa mú dé góńgó lọ bá, lọ máa sọ fún pé anna ta'ata zawj. Ẹ̀yin ìyá wa, anna ta'ata zawj.
wípé ní ìmọ̀ tẹ̀lé ọkọ, ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ, ìmọ̀ máa ṣe àgbèrè sọ́kọ tọ́kọ ò bá ti ní kó ṣe nǹkan tọ́lọ́run bò fẹ́ o, tí ò bá ti ní ó ṣẹ Ọlọ́run o, tí ò ní ó yapa sófin Ọlọ́run o, ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ, ìmọ̀ ṣe àgbèrè sí, ìmọ̀ ṣe ìkọ̀ sí òfin àṣẹ tó bá pa wá. Wa i'tirafan bihaqqihi, àti mímọ̀ ìwọ rẹ̀, ìjẹ́wọ́ wípé ní ẹ̀tọ́ ọkọ rẹ̀ tó sì ń ṣe fún. Ìmọ̀ pàtàkì wípé ní ìwọ ọkọ mi rèé mo gbọ́dọ̀ máa pé, gbogbo ojúṣe mi sọ́kọ mi rèé mo gbọ́dọ̀ máa ṣe. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n tó wá aṣojú àwọn obìnrin ló máa sọ fún gbogbo tí ń jẹ́ràn obìnrin bẹ́ẹ̀ pátápátá pé ìmọ̀ tẹ̀lọ́kọ, ìtẹ̀láṣẹ wọn, ìmọ̀ ìwọ wọn fún wọn, ya'dilu dhalika kullahu. So Ànábì tí wá jóyè wá wípé ní ìmọ̀ bàbàrà ọkọ, ìmọ̀ bọ́kọ ṣe tó, ìmọ̀ iyì ọkọ, ya'dilu dhalika kullahu, yóò ṣe dédé gbogbo tó Ọlọ́run bá ṣe fáwọn ọkùnrin yẹn tó rò wípé ní bóyá kò ṣe fáwọn obìnrin, kò dẹ̀yìn láàmú rárá. Ọlọ́run bò dẹ̀yìn láàmú rárá. Ìtẹ́yìn kan ní ìdí náà ni pé ẹ ṣáà ti tẹ̀lé àṣẹ ọkọ. Tẹ́ bá ti ń tẹ̀lé àṣẹ ọkọ, tẹ́ mọ́ wọ ọkọ fọ́kọ, àlìjẹ́nnà ti di tí. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin sisters wa, ẹ wá wo oore ńláńlá tí obìnrin yìí tó bá wa gbà lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ ká mọ̀ pàtàkì ọkọ. Ẹ má jẹ́ kí àfojúre náà ìwọ ẹ̀tọ́ tọ́lọ́run bá gbé lé wọn lọ́wọ́ kálíjẹ́nnà ló jẹ́ tiwa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.